tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ eré tẹ́ bá ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pàdé akin káàbọ̀ sórí ìkànnì wa o bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ dákun ẹ máa bá wa tẹ subscribe button yín ṣe wá rí subscribe button tẹ́ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá a mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa níbi subscribe button ẹ̀ẹ́rì kíní kan báyìí bí aago òun làwọn olóyìnbó ń pè ní notification bell oníwọ̀n táyé lólobó ẹ tẹ aago òun oníwọ̀n táyé lólobó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan látàrí fúnra tá a tó mú wá sí etí ìgbọ́ ẹ̀yin amòye èèyàn ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ẹ mọ́ wá gbàgbé pé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ má jẹ́ dènà pẹ́nu o kódà ẹ má jẹ́ gbà yín lákòókò wọ́n ní adébíṣẹ́ mọ̀ sí àgbọ̀lẹ́ni ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé ntẹ́yìn náà bá sì wà nílé ròǹgbà ẹ má sọ èròǹgbà yẹn ẹ má kọ́mẹ̀ntì sábẹ́ fọ́nrán yìí torí tó ṣẹlẹ̀ yìí tó burú jáì ni ẹ wo ẹ jẹ́ ká gbé fọ́nrán wọlé bẹ́ẹ̀ tó ṣe lọ látàrí bí àwọn èèyàn ṣe faraya tó jẹ́ pé ó dẹ̀ jẹ́ ń bájọba sọ báyìí gan ẹ wo ẹ má jẹ́ gbà lákòókò kó má bàa dàbí pé ṣe là ń bùkún ọ̀rọ̀ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó tó ṣe lọ. ó di ọjọ́ tí a bá ní sense ó di ọjọ́ tí a bá ní làákàyè ó di ọjọ́ tí ọpọlọ wa bá pé ó di ọjọ́ tí a bá ti kúrò nínú over spirituality. What I mean by over spirituality, sir, aládùúrà ni mí sir, baba, wòlíì ni mí, mo fi títóbi Ọlọ́run ṣẹ̀rí. But can I tell you the truth? You can't tell me prayer will solve everything. Prayer is one of the master key. Component kọ́kọ́rọ́ tẹ́ rí yẹn, ó lè tó máa fix sí ara ilẹ̀kùn kan tó ti kọ́kọ́rọ́ bọ̀. Prayer is like component. The master key, sir, prayer component ni. Key tó wà ńbẹ̀ kan ni ó kàn jẹ́ master key ká sọ pé prayer is the master key I accept but ó ṣáà ní component tó máa ti kọ́kọ́rọ́ bọ̀. Why are you people like this? Mo mọ̀ pé many of you will come out and still call me because ẹ máa pè kílé tó sọ bẹ́ẹ̀ Obama sọ bẹ́ẹ̀ ayé tèmi kọ́ láyé yín ayé tèyín kọ́ ni ayé tèmi because ó di ọjọ́ tẹ́ ẹ bá lè explain ohun tó ṣẹlẹ̀ tí ìsọ̀ fi ṣe rere mọ́ Jacob lára. Any man of God that can say it. I read my Bible and I still continue reading it. Exposition ye mi dáadáa mo fà sọ́tún mo fà sósì because if you are saying ẹ ṣe àwọn àgbàdo ẹ bá ṣẹ́rí Adéyínká Aláṣeyọrí mi ò blame yẹn you are just a kid because you are a singer olórin ni ẹ you are not. Olórin ni ẹ you are not a prophet you are not a pastor you are an evangelist because olórin evangelist but má kọjá boundary ohun tó mọ̀ ẹ kò má ṣubú lọ ní ẹ má ṣubú because the problem you people are having ni pé over spiritualism ẹ mọ̀ tó kàn because tó bá mọ̀ tó kàn ó ní ẹni tó if you call yourself you Adéyínká Aláṣeyọrí you call yourself a singer bí oníkọ́mọ gbàdúrà bóyá ó lè ti wọ́n lè ti mi ò blame ẹ that is ibi tí capacity ẹgbẹ́dẹ́ ni ẹ̀bọ̀ má kọjá abẹ mọ́ tọ́nà tó ń sọ ẹ̀ má kọjá ẹ̀ mọ́. Prayer is one of the components tó wà nínú kọ́kọ́rọ́ ó ní àpàjọpọ̀ tẹ́ ẹ bá ń sọ pé pray prayer has been answered already let's move sójú iṣẹ́. Because ẹ ráwọn tó wà lókè yìí ṣẹ́ni tó ń sọ fún yín wípé wọ́n fẹ́ fi insecurity bá ìjọba ọ̀hún jẹ́ ìyẹn bàbá Tinubu and this man is saying I'm a very very stubborn politician bóyá wọ́n ti gbàgbé páwọn address the nation this is the statement you will know that this man has nothing to do tó bá ní nǹkan kan ṣe pẹ̀lú bóyá pé ọ̀rọ̀ ìlú àbí nǹkan kan bẹ́yẹn mi ò sọ pé wọn ní tí wọ́n ń ṣe o bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀mí wa ayé wa ìpín wa ìdàgbàsókè wa bá ṣe jẹ́ nǹkan ẹ gbàgbé pé ẹni yìí mọ̀ nípa ẹ̀ and you people crying prayer no problem ṣe láwọn tó kó àwọn ọmọ yẹn náà ń gbàdúrà mo fọlọ́n ṣẹ̀rí nínú igbó tí wọ́n wà yẹn wọ́n ń kírun wọ́n máa kírun wọ́n á bọ́ síbi kan wọ́n á gbébọn lẹ̀ wọ́n á kírun so nígbà tó bá kírun tó wọ́n á tún gbébọn wọn sọ́wọ́ now wọ́n tọ́ ní tí wọ́n ń sọ ní pé ó ṣeéṣe kí wọ́n wá ọ̀tọ̀ ní irun sí Ọlọ́run ọ̀tọ̀ ní ìmúralẹ̀ bí ẹni tí ń bọ̀ àwa ìmúralẹ̀ láyé tiwa ní pé ká gbàdúrà kọ́lọ́run bá wa tẹ̀bà ká gbàdúrà kọ́lọ́run bá wa gbómi kaná ká gbàdúrà kọ́lọ́run bá wa sebẹ̀ kó bá wa fi iyọ̀ sí kó bá wa sí gbogbo ẹ̀ ká kàn sùn ká jí ó ti wá worst nínú ayé àwa Kristẹni débi pé ẹlòmíà sùn sórí bẹ́ẹ̀dì báyìí ọmọ máa lọ sí skul ẹ máa gbọ́ wọ́n lọ yọ ẹ mú ẹ sọdá
ọmọ tó ń lọ́fẹ́ lọ sọdá express òun yá oní ọlọ́run babalọ́lá mú ẹ sọdá ọlọ́run Oyèdépò mú ẹ sọdá ọlọ́run kìnnìkan mú ẹ sọdá lọ́mọ tó yẹ kó o gbàdúrà kó o fà lọ́wọ́ kó o mú sọdá fúnra ẹ. I don't know why we lack movement. Why we lack movement. Ṣé àdúrà ló máa sọ fún ẹ wípé nígbà tí ẹ fẹ́ gba visa yẹn, ṣé àdúrà ló gbà? You pray pé kó o lè rí visa gbà, ṣé wọn interview ẹ, ṣé o submit document, ṣé o ṣe ohun tó yẹ kó o ṣe, ṣé o ṣe biometric, ṣé o ṣe gbogbo ẹ? Àwa ti wá wà so dense to the extent wípé àwọn ọmọ ọlọ́mọ wà nínú igbó yẹn, àwọn ọmọ ọlọ́mọ wà ń bẹ̀ yẹn, ẹ̀ ń sọ wípé we have prayed fún wọn, Ọlọ́run ti gbọ́ àdúrà. Ìgbésẹ̀ tí àwọn people yẹn gbé tí wọ́n fi wá kó àwọn ọmọ, torí àwọn náà kírun àṣùbà lọ́jọ́ tí wọ́n fi wá kó wọn, ìgbésẹ̀ yẹn náà lè jẹ́ ká sọ fúnjọba pé kó gbé kán lọ gba àwọn ọmọ ọlọ́mọ. I'm not saying they should fight them, I'm not saying they should not fight them. Ohun tí mo mọ̀ pé tó bá jẹ́ pé negotiation ẹ jẹ́ káwọn ọmọ ọlọ́mọ jáde, ẹ máa yanjú eléyìí tó kù lára yín. Tó dẹ̀ pé ìjà náà lẹ́ máa fi wọn jà, ẹ ṣáà káwọn ọmọ ọlọ́mọ jáde láàyè kẹ́ẹ̀dẹ̀ lọ fèsì wọn. Because all these things we are talking about, eléyà jáde bá ṣe ń sọ yìí sìn kíní kan kò lọ́pọlọ kò ṣègbà kò ṣe mi lèmi ò lọ́pọlọ àbí ẹ̀yin tẹ́ ń pè mí lẹ̀ nílà káyè, because I don't know the reason why you will sit down there and be calling someone that is speaking out his mind wípé kíní this thing is hot, this thing is pain. Tó bá jẹ́ pé ọmọ gọ́fúnà ni wọ́n mú látọjọ́ yìí, tó bá jẹ́ pé ọmọ president ni wọ́n mú látọjọ́ yìí, táì pé irú ọmọ president yẹn ni wọ́n kì mọ́lẹ̀ lójúde ọba Ìjẹ̀bú-Òde yẹn tí wọ́n gbámú tí wọ́n gbé lọ mọ́ fi títóbi Ọlọ́run ṣẹ̀rí, wọ́n lè ta Nàìjíríà fi sun ransom yẹn láti jẹ́ kọ́ ọmọ wọn dé. Because èmi ò mọ béèyàn ṣe fẹ́ mix bẹ́ẹ̀ ṣe fẹ́ mix ohun tó fẹ́ pẹ̀lú ẹni tí wọ́n ń pa. They are killing. Ìjọ àkọ́kọ́ tí wọ́n tiẹ̀ ti kọ́kọ́ pa Michael Oyèdèpọ̀ ni mo ti rí pé ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì bínú, but ẹ rí wípé kíní yìí ò mú fún wọn because wọ́n rí pé Nàìjíríà dáa. We are so hard, báwo mo ṣe fẹ́ pé we are so cool in heart. When you do rubbish, a máa gbà sí ká mọ̀ pé kólíkálukú máa ń ṣe tiẹ̀. Kò sí gọ́ọ̀mẹ̀ntì tó bẹ̀rù wípé ẹnìkan bọ̀ wá káwọn wọlé, kò sí gọ́ọ̀mẹ̀ntì tó bẹ̀rù wípé àwọn ìlú máa bínú, kò sí gọ́ọ̀mẹ̀ntì tó bẹ̀rù wípé àwọn eléyìí máa protest, wọ́n máa protest débi pé nǹkan máa bàjẹ́, kò sí gọ́ọ̀mẹ̀ntì tó fẹ́ bẹ̀rù wọ́n bẹ̀rẹ̀ tẹ́ bá protest ẹ wọlé yín lọ sùn because ọmọ tiwọn ó wà guided. Ẹ̀yin dẹ̀ nìyẹn, Ọlọ́run nìyẹn. Ẹ sọ fún mi, Jákọ́bù tí wọ́n súre fún, tí bàbá ẹ súre fún wípé àwọn ẹ̀gbọ́n rẹ ni yóò máa sìn ọ́, àwọn ẹ̀gbọ́n rẹ ni yóò máa bọ́ nínú Bíbélì, ẹ sọ oríire tí Jacob ṣe fún mi. The only thing tí mo rí kà nípa Jacob ni wípé àwọn ọmọ tó bí 12 kò sí èyí tó kú nínú wọn, which is normal, tá a lè fi má jẹ̀mú ẹ̀ tọrọ. But tó bá sọ nípa ìṣerere, gbogbo nǹkan ni Ísọ̀ fi la Jacob mọ́lẹ̀, because Bíbélì wípé ní kété tí Ísọ̀ tó dé, Ísọ̀ ni wọ́n rán pé kó lọ pa ẹran wá, Ísọ̀ ló lọ tó lọ pẹran, Ísọ̀ ló lọ tó sí ẹran, Ísọ̀ ló lọ tó gbé ẹran dé, Ísọ̀ ló gbé ẹran fún bàbá ẹ̀. Ísọ̀ ni bàbá ẹ̀ pé Jákọ́bù fi ìrúgbẹ́ bùkún ni, Jákọ́bù gba ọ̀nà ẹ̀bùrú pẹ̀lú ìyá ẹ̀ ni. At the end of the day, wọ́n ní wọ́n ti súre fún tán. No problem, I believe in prayer, but me, Ọládìméjì Joseph, a pastor in Christ Apostolic Church, Lord of Hosts Assembly, I believe in movement after prayer. I will never pray and sit down. Movement lẹ́yìn prayer ó supersede gbogbo everything. Nígbà tí Ísọ̀ dé tí wọ́n sọ pé kán súre fún un, ó bẹ bàbá ẹ̀ lóòótọ́ ṣàkóso ẹ̀ súre kan fún mi. Àdúrà ní gbé ni, movement ní mú ní sáré. Because you cannot pray and sit down somewhere. That is the reason why láfi ní problem. Ní kété tí wọ́n súre fún Ísọ̀ wípé gbọ́mẹsà ilẹ̀ rẹ yóò jẹ ilẹ̀ ọ̀rá, èrè ọ̀run yóò sẹ̀ yí ọká. Ṣé ẹ get point mi? Ní kété tí bàbá ẹ̀ súre fún, ó jáde lọ. Àgbúrò Ísọ̀, Jákọ́bù là ń gbóhùn ẹ̀ káàkiri, inú ẹ̀ dùn. Gbogbo àdúrà tí wọ́n gbà fún Jákọ́bù pátá, ẹran ni wọ́n àti Lábánì jọ ń pín láàrin ara wọn. Gbogbo àdúrà tí wọ́n gbà fún ìyàwó ló tó fi fẹ́ fọ́dún 7 tán tó gbà lọ́wọ́ ẹ̀ tó tún sìrú kàn jẹ́ bá. Nígbà tí Ísọ̀ máa dé ní Genesis 33, Bíbélì wípé ṣùwó Ísọ̀ dé pẹ̀lú irinwó ọkùnrin, that is 400 men. Ẹni tó gbé ìgbésẹ̀, ta ló mọ̀gbà tí Ísọ̀ train, ta ló mọ̀gbà tó di ajagun, ta ló mọ̀gbà tó di jagunjagun, ta ló mọ̀gbà tó ní àwọn banzas, ta ló mọ̀gbà tó lówó tó ra ẹṣin, ta ló mọ̀gbà tó ra nǹkan ogun, ta ló mọ̀gbà tó ṣe ogun ẹ̀ tó fi dé. Nígbà tí Jákọ́bù rí ọmọ tó gbé ìgbésẹ̀ akọni, Bíbélì wípé Jákọ́bù wólẹ̀ lẹ́ẹ̀méje. Gbogbo yẹn jókòó síbẹ̀, ẹ máa sọ pé àdúrà ń gbà, Ọlọ́run gbà. But when you pray,
you take a step. When you pray, you make a movement. When you pray, kì í ṣe pé kẹ́nìkan jókòó síbi kan, ẹ wá jókòó àwọn ọmọ ọlọ́mọ wà nínú igbó. Ẹ má bínú, ìyá wọn ti kú sára. Bàbá wọn ti kú sára. Èyí tí wọ́n pa ọkọ ẹ̀ ó ti kú sára. Ẹ gbé kúrò láàrin yín wípé ká wá sọ wípé ìwọ tó ń wò mí tó dóbìnrin, ká wá sọ wípé ìwọ tó ń wíwí kú yìí, ká wá sọ pé ìwọ tó ń sọ̀sọ̀kúsọ yìí ni wọ́n pa ọkọ rẹ̀. Kò ní ṣẹlẹ̀ sí ẹ lórúkọ Jésù. Ni wọ́n dùnbú ẹ̀ tí wọ́n tún gbé sórí social media tí ò lè parẹ́ láyé tí àwọn ọmọ ẹ̀ ṣe máa wò dọ̀la àfi tí wọ́n ò bá lọ sí eré àyìn. Ni wọ́n ṣe ibo níyàwó ẹ fẹ́ wà báyìí, ibo làwọn ọmọ ẹ fẹ́ wà báyìí. Ẹ sà nínú owó ìjọba tí wọn ò jẹ, ìjọba ò dẹ̀ rí tiwa rò, ẹ fún wọn lówó, àwọn ló rán ọmọ wọn ní skul wọn pakọlọkọ. Ká ní wọn lọmọ ọdún kan àbọ̀ wà, ọmọ ọdún kan àbọ̀ wà nínú igbó, ọmọ ọdún 2, ọmọ ọdún 3, ọmọ ọdún 4. Ẹ wá ń sọ wípé àdúrà ni kí wọ́n máa gbà, ìgbà kan àwo kan, pírọ́blẹ́mù ti wá ṣẹlẹ̀ lọ́tún lọ́sì àti ẹ̀dẹ̀ wá mọ̀ ẹ̀kàn bá nǹkan jẹ́ fún gbogbo Christianity, ẹ̀kàn bá nǹkan jẹ́ ibi tó yẹ kẹ́ ẹ ti gbégbèsè ẹni ẹ̀ ń gbàdúrà, ibi tó yẹ kẹ́ ẹ ti ṣe gbá ẹni ẹ̀ ṣe gbé. I don't understand. Tàbá wá wí lọ tá a wí bọ̀ ẹ máa pè wá eléyìí tá a ṣe yìí sìn òpònú kan, òpó mi ò fẹ́ mẹ́tò jẹ́, you may be a father, you may be a mother, you may be anything. Òpònú kan sì tún máa pè, ó sì tún máa sọ̀rọ̀ kí ló dé kíní kan àdúrà ló ń gbà, kò yẹ kó sọ bẹ́ẹ̀ yẹn àdúrà ló ń gbà. What if you call me you are a fool? If you call me you are a fool. A máa gbàdúrà tí ń gbàdúrà, when we pray àgbègbèsè, mo ti gbàdúrà láàárọ̀, mo ti gbàdúrà lálẹ́ àná, mo gbàdúrà lóru, mo gbàdúrà, but after the prayer what next? What next? Abẹ́rù wípé àwọn people yẹn kàn máa finú fẹ́dọ̀ pé kàn máa lọ. Abẹ́rù pé wọ́n kàn máa finú fẹ́dọ̀ wípé kàn máa lọ. I don't understand. Àwọn tó ń gbé ìgbésẹ̀ ló ń lọ. Àdúrà mélòó ni Tinubu bá yín gbà? Tó fi tó pé president ìgbésẹ̀ ló gbé, ó ra gbogbo ẹni tó yẹ kó rà pa, ó ṣe gbogbo necessary thing tó yẹ kó ṣe. Àdúrà gbogbo àwọn politician lẹ lọ bí wọ́n tó ẹgbẹ́ àdúrà náà fi débẹ̀ tí ìbá ṣe pé ìgbésẹ̀ náà fi débẹ̀ ẹni tó yẹ kó fún ẹni tó yẹ kó ṣe bẹ́ẹ̀ tó yẹ kó ṣe. Àwa wá jókòó after the prayer instead of us to take a step. À ń sọ pé wo, à ń sọ pé kinní kan, ìgbà kan àwo kan. Inú mi dùn because ìgbà tó ń protest, I'm not happy at all. Gbogbo wọn ti ń protest nsìn, gbogbo wọn ti ń protest, but ó máa jẹ́ nǹkan aburú kárí ẹnìkan nígbà election kó tí wàá máa ṣe rábàràbà kiri àdúgbò. Táyé pé country tí wọ́n ti ṣónú gan, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní na everybody, tí wọ́n na àwọn politician tó ń ṣe pé ẹ̀yin kan ò ní jáde wá campaign, ẹ̀yin kan ò ní jáde wá campaign, inú lẹ́yìn lẹ́tí máa campaign, but Nigeria wọ́n so nice débi pé in fact lágbára Ọlọ́run olùgbèjà wa Ọlọ́run máa rán sí wa. Ó lè jẹ́ nínú ara wa ló máa dìde, ó lè jẹ́ nínú ara ló máa dìde. A ò lè dìde ṣí lẹ́ẹ̀kan náà, ẹ̀yin dìde ṣí lẹ́ẹ̀kan náà, ẹ̀yin jẹ́ kí gbogbo wa dìde wù lẹ́ẹ̀kan náà, ẹ̀yin jẹ́ kí gbogbo àwọn bàbá nínú Christianity ẹ jẹ́ kó dìde, gbogbo Christianity ẹ dìde ṣí lẹ́ẹ̀kan náà, gbogbo Mùsùlùmí ẹ ṣí lẹ́ẹ̀kan náà, kí gbogbo ẹ̀sìn kí wọ́n panupọ̀, kí gbogbo ìpanupọ̀ wa kó dìde. Tó bá máa di ogun kó dogun, tó bá máa di protest ńlá kó di protest ńlá, tó bá máa di revolution kó di revolution. You sit down there, ibẹ̀lẹ̀ tí máa rí àfáà mi tó máa pariwo ẹ má dá wọn lóhùn, ìyẹn kọ́ ló ń ṣe o, ẹ wo ọlọ́pọlọ kíkú. Àbájọ tí bí ò bá kàn yẹn kì í ní làákàyè, tí bí ò bá kàn yẹn kì í ní sense. Ibẹ̀lẹ̀ máa ti rí pastor mi wọ́n máa sọ pé àwọn mùsùlùmí ni o, àwọn kinní kan ni o, ṣé yẹn là ń bá ẹ sọ? Ẹ̀rọ àwọn oníṣẹ̀ṣe mi tó máa sọ pé kinní kan, àwọn òdìdé, àwọn òṣègbà, gbogbo wa ló kàn. Ẹ̀sà Mùsùlùmí ti fèlì wa, Christianity ti fèlì wa, ẹ̀sà ìṣẹ̀ṣe ti fèlì wa. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ìmọ̀ ti kọjá bá a ṣe rò ó lórí ọ̀rọ̀ tí àǹtí Yínká Aláṣeyọrí sọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tẹ́ gbówó gbólógbòmọ̀ṣọ́ ẹ súnmọ́ bí o. Kódà ọ̀rọ̀ yìí ti lè kọjá ojú tá a fi ń wò ó. Kékeré la pọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀, kí làwọn èèyàn ń sọ nípa sista Yínká Aláṣeyọrí? Ẹ̀yin èèyàn eléyìí pọ̀ o, ó gbẹnu tán. Ẹ wo fúnra náà rèé, ẹ jẹ́ ká gbọ́ bó sì lọ. Yínká Aláṣeyọrí ó láwọn yóò gbàdúrà tó ṣé ìkọ́ lè ní káàpù jù Nàìjíríà mountain of fire kò sí káàpù ní ayé tí ò sí ní Lagos Ìbàdàn express road yẹn. Àdúrà wo lẹ tún fẹ́ gbà mọ́ yẹn o àti Fọláṣẹwà, àdúrà wo lẹ tún fẹ́ gbà mọ́ yẹn tó sọ pé àdúrà àwọn yóò tí ì pọ̀ tó ni? Ó lè jẹ́ pé àwọn tó fẹ́ lọ rescue wọn ti débẹ̀ bóyá àkọ́kọ́ wá bò wọ́n lójú wọn ọ̀rá wọn, like seriously ṣó o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀? Ṣó o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀? Tó bá já wọn mú ẹ wọ́n wà nínú igbó yẹn, ṣó bá sọ tó ń sọ ó ní jáde wá sọ̀rọ̀, wàá ti ní blood pressure àbí kó máa fomi sí ẹ lára by now, ọkọ ti sunkún kó ti fẹ́ da fọ́jú. Torí pé tí ẹ wà lákàtà ẹ
ó ló ṣiṣẹ́ lúkàjà tó ń sọ̀rọ̀ lẹ́nu ó ní wọn gbàdúrà tó yan àwẹ̀ 50 days fún wa nàkàgbà yan àwẹ̀ 50 days fún wa nàkàgbà àbí ó lè yọ ní 70 days náà fasting and prayer a lè bẹ ìgbà lè join ẹ tiẹ̀ máa gbọ́rọ̀ no ẹ̀yin èèyàn sọ̀rọ̀ nìyẹn ṣá àwọn ọmọ Nàìjíríà ò gbàdúrà tó ládùúrú káàpù tẹ ní Lagos Ìbàdàn expressway tó jẹ́ pé kò sí tó bá dé káàpù yẹn ní èdè ó máa ní thousands of people mẹ́ tẹ́mẹ́fẹ̀ mo bá ṣe tiẹ̀ rìdíìmù máa ṣe tiẹ̀ tí rìdíìmù bá ṣe tiẹ̀ àwọn kérúbù àti láfún máa ṣe tiwọn tí kérúbù bá ṣe tiwọn àwọn násàtì máa ṣe tiwọn ṣó wà bẹ́ẹ̀ lóyìnbó ṣé káàpù pọ̀ bí ṣé káàpù tiẹ̀ wà bí ṣá lẹ́yìn ìṣàdúrà ìṣàbíkẹ́ gbá lẹ́yìn lọ ẹ̀yin lẹ máa ṣe convention ẹ̀yin lẹ máa ṣe harvest ẹ̀yin lẹ máa ṣe gbogbo ẹ̀ so tí àdúrà tẹ gbà ní Lagos Ìbàdàn expressway yẹn kò tí tó bring àwọn ọmọ yẹn back àgbà tó bá tó fún wa ní àwẹ̀ 100 days fasting and praying ní 100 days àbí fasting and prayer for 100 days náà tó bá mọ̀ káwọn ọmọ máa wálé ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká bèèrè wa ǹjẹ́ o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tí ẹ wà lákàtẹ́ náà tó torí sì sí wọn lórí tó ń lo generator àwọn I'm very sure ó máa ní inverter ó máa ní solar wà dẹ̀ tún ní kíni o wà ní generator so tó dúbá ti kú bá àwọn ọmọ tiẹ̀ ṣé o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé àwọn ọmọ ẹyọ kan lè wà ní ugbó yẹn for just 30 minutes ṣé lè wà bẹ́ẹ̀ for 30 minutes kó wá máa sọ pé ìjọba wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe ṣẹ́rí Tinubu náà bá terrorist bẹ́ẹ̀ ni ó bá àwọn terrorist bẹ́ẹ̀ ni but responsibility Tinubu ni kékeré kó fix ẹ̀ that is responsibility ọmọ mi káwọn ọmọ mi lọ sí school kó dé ní 5 minutes after tó yẹ kán dé máa gbọ́ ni nǹkan aláṣeyọrí ṣó o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣé àwọn ọmọ ẹ̀dẹ̀ kó làkàtà for 10 minutes kárẹ̀ má gbọ́ kó má rù go and make a public apology to that video that you made. This is a sensitive situation. Yes, it is. Ẹni tó bá dé bá ló mọ̀, ẹni tó bá kàn ló mọ̀. Okay? Mama play nǹkan tó sọ. Mama play. It's not acceptable. You don't do that. Abiyamo ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. No way. Ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ṣé táwọn ọmọ ò bá sí lákàtẹ́ fún 5 minutes? Ó ní ti rí jànàjànà. Wọ́n wá kó àwọn ọmọ lọ sí inú igbó tí ejò wà, tí àkekèé wà, tí tata wà, tí gbogbo nǹkan wà. Ọmọ mi náà ọmọ yẹn kòkòrò máa ti rìn wọnú etí ẹ̀ níbi tó ti ń sùn. Kòkòrò á ti rìn wọnú etí ẹ̀. It's not even about, the kidnapping part. After Martin call, the trauma. Nínú àwọn ọmọ yẹn, wọ́n lè ti máa bá mi sùn. Kọ́ ti máa já. Àwọn Fúlàní wọn máa dọ̀tí, wọn ọmọ kékeré wọn máa gbà. Kò síbi tó lè ti nǹkan wọn bọ̀. Àwọn náà nìyẹn. Ọmọ kékeré, wọ́n lè bọ́ ọmọ kékeré sùn. Àwọn náà nìyẹn. Nínú àwọn ọmọ tọ́kọ yẹn, wọ́n ti máa fipá bẹ́ lómi lónú wọn. Àwọn teachers kan kó ń kọ́, wọ́n ti máa bẹ́ lómi náà sùn. Tó bá kó wọn lẹ̀, the trauma ńkọ́. Nǹkan táwọn ọmọ yẹn máa face. Ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ Yínká Aláṣeyọrí? Ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀? Ṣáwọn ọmọ ẹlẹ́ wà ní ugbó for days. Kó máa sọ nǹkan tó ń sọ lẹ́nu. Ṣáwọn ọmọ ẹlẹ́ wà ní ugbó for days as abiyamọ. Ṣó lè wà? Mo ní táwọn ọmọ mi bá dé 5 minutes after time tó yẹ kán dé láti school. Màá ti pè bàbá wọn pa. Ní màá ti ra àwọn ọmọ yìí. Wọ́n màá ti pè mí lórí fídíò kan tí bá wà lọ́fíìsì. Màá ti máa gbọ̀n. Later tí bá get to sí wọn náà máa ní school bus àwọn ló dìde. Ọkàn mi wá balẹ̀. Ká tó wá sọ pé inú ugbó kìjikìji. Ẹ̀yin èèyàn tẹ́ bá ń gba Lagos Ìbàdàn títọ̀ bá mú yín gan lásán tẹ́ fẹ́ tọ̀. Ṣé ẹ̀rí bínú ugbó ṣe máa ń rí ni? Kọ́ wá wọ́ èèyàn kan lọ sínú bẹ̀. Àwọn ọmọ kéékèèké wọ́n lọ́mọ 2 years wà bẹ́ẹ̀. Mo rí woman kan blood of Jesus. Ó pọn ọmọ, ó ti kú. Ọmọ yẹn ò kú, ọmọ yẹn ń ké lẹ́yìn ẹ̀, bọ̀ ìyá ti kú. What are we talking about? Kí là ń sọ? Ìyá ti kú, ọmọ yẹn wá ń ké lẹ́yìn yẹ. Ṣóbìnrin yẹn deserve ikú tó kú. Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ṣé ẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ni? Gbogbo ẹnikẹ́ni tó bá wà ní dìkìní ẹ sponsor wọn ni ẹ fún wọn lówó ni ẹ máa fojú sunkún gbogbo àwọn ọmọ tó jáde nù yín ikú òjijì ló máa pa gbogbo yín ẹ wà nínú ilé pẹ̀lú àwọn ọmọ yín wọ́n study labroad gbogbo wọn fly wọ́n lọ fún vacation ẹ wá ń fi ẹ̀mí àwọn ènìyàn àwọn tálíkà ẹ wá fi gbá game ẹ fi ń ṣe òṣèlú gbogbo yín ò ní ṣoríire tẹ́ bá bí ìgbà ọmọ ẹ ní jèrè kankan nu wọn ní gbogbo ẹ̀yin tẹ́ bá sponsor àwọn terrorist àwọn ẹni ẹlẹ́ni tó ń ṣeṣẹ́ oko wọn jẹ́jẹ́ tí wọ́n manage ara wọn àwọn ẹni ẹlẹ́ni tó gbọ́ máa lọ kọ ẹ̀gẹ́ wọ́n máa lọ ṣe gàrí wọ́n á fojú ní gàrí gbogbo iṣẹ́ wọn iṣẹ́ wàhálà ni wọ́n lọ wa oko wọ́n á ro ẹrù sórí wọ́n á dáná wọ́n á ṣe gbogbo ẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tó wá ń jẹ̀bi láti wo oúnjẹ ọjọ́ wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo èyí tẹ́ sponsor àwọn people bóyá fi gbá géèmù ni àbẹ́fẹ́ fi gbàjọba kan jẹ́ àbẹ́ kan ṣe for your own selfish interest ẹ ní jèrè gbogbo àwọn ọmọ tó jáde nù yín ẹ máa kábàámọ̀ ni kò sí bẹ́ẹ̀ ṣe fowó tó àwọn ọmọ yín tó ẹ ní jèrè wọn bíra ẹ ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bíara ẹ ẹ wá fi ẹ̀mí àwọn innocent souls ẹ wá fi ń gbá game ká bá pa àwọn èèyàn níjọba ò dáa so a máa fi rọ̀ lóye ẹlòmíì máa fi wọlé àwọn ọmọ tálíkà ẹ̀yin èèyàn láàrin èmi àti yín kí ló dé tí wọn kí lọ kidnap wọn tó bá ṣe government meeting kí ló dé ó ṣe jẹ́ pé ibi táwọn tálíkà tó ti máa ń ṣe iṣẹ́ òòjọ́ wọn lẹ́tí lọ máa ń kó wọn
ojúde ọba tó ṣe wọ́n ṣe kidnap àwọn èèyàn ní stadium ojúde ọba yẹn kọ́ sáré kó bọ̀ bẹ́ẹ̀ yìí kọ́ máa gbá àwọn èèyàn ṣọmọ tálíkà ti wá ṣe ayé wá báyìí ṣọmọ tálíkà ti ṣe ayé wá ṣé gbogbo wa la máa lówó ni ṣé gbogbo wa la máa lọ́lá ni ṣé gbogbo wa la máa lálùbáríkà ni ṣọmọ tálíkà ti wá ṣe ayé wá báyìí ẹ wá fi ẹ̀mí àwọn ọmọ tálíkà ẹ wá fi ń gbá géèmù kí ní kọ́pàtì làwa tá a bá ní kí tẹ́rọ́rìsì pa àwọn ará oko báyìí àwọn èèyàn ní àní fọ́ọ̀tì fún mọ́ ìjọba òdá o àwọn ọmọ tálíkà lẹ wá fi ń gbá géèmù gbogbo èyí tẹ́ wà nídìí kìíní ìṣẹ́ tẹ́ bá bígbọ́ ọmọ ẹ̀ ní jèrè wọn gbogbo tẹ́ bá fọjọ́ ayé yín kó jọ ó máa bàjẹ́ lójú ayé yín ni nǹkan aláṣeyọrí ó wá jáde wọ́n sọ pé torí bá àgbàdúrà tó làwọn ọmọ yàn ṣe tí ì jáde mo tún ẹbí mo tún bí ẹlẹ́ẹ̀kan sí káàpù adúrú káàpù tẹ ní Lagos Ìbàdàn expressway àdúrà tẹ́ gbà bẹ́ẹ̀ kò tí tó káwọn ọmọ yẹn jáde torí Nàìjíríà ẹ̀yin lẹ gbàdúrà jù ẹ̀yin lẹ máa lọ vigil ẹ̀yin lẹ máa lọ weekly service ẹ̀yin lẹ máa lọ weekend service ẹ̀yin lẹ ojoojúmọ́ lẹ fi ṣe program ṣọ́ọ̀ṣì ojoojúmọ́ sórí ìgbà tá bá wá gba 100 days káwọn ọmọ tó jáde sọ̀rọ̀ ló sọ jáde lẹ́nu sọ̀rọ̀ ló sọ jáde lẹ́nu ṣó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ máa play ohun ẹ̀ fún máa play ohun ẹ̀ fún ó ìṣàbíamọ ó mọ nǹkan jẹ́ kó gbá àwọn ọmọ ẹ̀ lọ sínú igbó fún 1 day mo fẹ́ wo bó ṣe fẹ́ fi àwọn ọmọ ẹ̀ mo fẹ́ kó gbé wọn lọ sínú igbó fún 1 day bóyá tó ti ẹ̀ máa lẹ́nu àti ṣe fídíò ni ìwọ tó ti máa fomi sí lára tó ti máa rí jálajàla position wọn ipò owó lọ ẹ máa gbọ́ ẹ̀mọ̀ nǹkan tó dùn mí àwọn tó kó àwọn ọmọ wọn yẹn wọn ò lówó lọ́wọ́ kì í ṣe pọ́n jẹun kánú ẹni tí ò jẹun kánú kó tún wá máa ronú ṣé ẹ̀ ti pa wọn ni ṣé mọ̀ pé ká ló lówó náà kidnap sí a sì máa wò pé hospital wọn bá wo BP ẹ̀ á lọ fún comprehensive check up ó máa lọ fún gbogbo kinní àwọn èèyàn máa gbóúnjẹ wá fún ṣé mọ̀ because olówó ni ẹ̀yin máa jẹ́ tálíkà àwọn tí wọn ì jẹun kánú gan wọn ò tí ì jẹun kánú wọn tún wá kó àwọn ọmọ wọn lọ sínú igbó ṣé ẹ mọ̀ position táwọn people yẹn máa wà ní ẹlòmíì gan mo gbà ládùúrà náà àánú ọlá ẹ náà àánú Kristi kó dé báwọn òbí ẹ láyà tàlàfíà òbí mi gan ti kú kọmọ tó dé ṣé mọ̀ ìyàtọ̀ olúkálukú jẹ kó tó rọmọ ni wọn jẹ tálíkà kò mí pé wọn jẹyà kan tó ráwọn ọmọ wọn bí ṣé tálíkà náà ò ní ìdádúró ni fọmọ bíbí ni kò mí ìpọn jẹ tálíkà ṣé mo tó jẹ àwọn ojú èèyàn rí kéèyàn tó bímọ ṣá ẹ ìwọ tó bá jẹ àbíamọ bíbà àbí káwọn ọmọ ẹ jáde ńlẹsẹ kọ má dé ní tàǹtọ ẹkan dé position wo ló máa báwo ló ṣe máa fi ọgbọ́n sìn ó kó ọmọ lọ sí park ok ọ lọ park ó wá rí wọn ó wá ní kó wá wọn lọ sí park ó rá àwọn ọmọ ẹ for that minute báwo lè máa feel náà báwo lè máa feel park ni mo kàn sọ kò ṣe pọ́kọ́ wọn lọ sínú igbó wọn máa ti fipá bọ́ ọmọ mi lò ọmọ mi máa kárùn wálé ọmọ oh my God. You can't say that president or the vice president they are not doing what they have to do. They are working. You can't say they are not working. We are not saying they are not working. We need to see results. Nobody is condemning the government that they are not working. Bí Tinubu náà ṣe wà yẹn, kò sẹ́ni tó fẹ́ kí ìjọba òun dàrú àbí kó máa tàjà sílẹ̀ lórí ìjọba òun. I'm very sure he's not happy himself. But we need to see the results. It's not about soldiers going into the bush. Hey, àwọn ṣe àmẹ́yàn méjì kan. No, results. Àwọn tó ń kó ẹ̀kọ́ wọn lẹ̀. That's what we are talking about. Action. So, do you want to tell me now? Báwọn parents àwọn ọmọ yẹn, wọ́n ní ti gbàdúrà. Wọ́n ìwà yẹn, wọ́n ti gbàdúrà. Wọ́n ti tojú bọlé, wọ́n ti lọ lé babaláwo, wọ́n ti lọ lé oníṣègùn, wọ́n ti lọ ọ̀dọ̀ àfà, wọ́n ti lọ ọ̀dọ̀ babaláwo. Pé kọ́ bá wọn ṣe káwọn ọmọ àwọn jáde. Ìwọ tó bá ti jọ ọmọ ẹ̀ rí, kò síbi tó lè tojú bá. Ọlọ́mọ ẹ̀ kárí dààmú. Ṣé wọ́n sọ fún mi pé àwọn tó ń kó inú abúlé, wọn ò ní ti gbàdúrà? Tóyá bèbí, wọn ò ní ti gbàdúrà, wọn ò ní ti lọ ọ̀dọ̀ babaláwo, wọn ò ní ti lọ ọ̀dọ̀ àfà, wọn ò ní ti lọ ọ̀dọ̀ oníṣègùn, wọn ò ní ti lọ ọ̀dọ̀ ọ̀pẹ̀ní. How many prayers ni wọ́n ti ṣe fún Nàìjíríà? Concert mélòó ló ti hold torí Nàìjíríà? Night vigil mélòó ló ti dìdí ṣe rí tó sọ pé you are doing it for Nigeria? Mélòó tó sọ pé let's pray for Nigeria? Nǹkan mélòó ló ti ṣe rí tó ní this thing you are doing it because of Nigeria? Wá fún wa evidence, wá fún wa ní proof. Àwọn programs wo ló ti put together rí tó ló ń ṣe torí Nigeria? Prayers mélòó ló ti ṣe? Fasting and prayer mélòó ló ti ṣe? Nǹkan mélòó ló ti ṣe? Ká lè tag ẹ̀ mọ́ ẹ pé wọ́n ló ṣe torí Nigeria. Wá sọ fún wa. Torí oní we are not praying for Nigeria. Kí ni nǹkan tí wọ́n ti gbé kalẹ̀ rí torí Nigeria tó pe àwọn media kọ́ wá bẹ video tó post ẹ̀ rí? Tó bá wà lórí page ẹ refer wá síbẹ̀. Nǹkan mélòó ni wọ́n? Ṣebí Nigeria ló ti make owó. I don't make money from Nigeria. I live abroad. All the whatever I get today, Canada ló fún mi. The job I'm doing, Canada ni. The money, Canada ni. All my life is here. But ìwọ́n jẹ́ Nigeria now. Wọ́n máa pẹ̀ sí wedding bẹ̀. Wọ́n máa pẹ̀ sí ìkómọ bẹ̀. Wọ́n máa pẹ̀ sí ṣílé. Wọ́n máa pẹ̀ sí Christmas party wọn. Wọ́n máa pẹ̀ sí end of year party wọn. Wọ́n máa pẹ̀ sí gbogbo nǹkan Nigeria. You make millions of naira ní Nigeria. Kí ni nǹkan ayọ́kan tó ti gbé kalẹ̀ rí lórí ibi tó ti ń jẹun? Pé kán pray for Nigeria. Kí ni nǹkan tí wọ́n ti gbé kalẹ̀ rí? Toro ni pray for Nigeria. Kí ni nǹkan tí wọ́n ti gbé kalẹ̀ rí lórí Nigeria? Hello, ó ní a lot of fans tán gbórin ẹ̀. Tí wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ a máa tẹ̀lé ẹ. Wọ́n lẹ́ síwájú là kọ́kọ́ wà tó sáré àbí. Ìwọ tó ní ká pray for Nigeria. Kí ni wọ́n ti gbé kalẹ̀ rí? Kí ni nǹkan tó ti kí ni àwọn program tó ti ṣe rí? Tó sọ pé this program so for 1 week I'm doing it for Nigeria. Ìwọ lead. Àwa follow ẹ. You need to pray for Nigeria. You need to pray for the president to the last person. We all need prayers.
Security personnel need prayers. Bàbá ẹlòmíì dẹ̀ ní kò wọ́n. Ẹ̀dọ́ indọ́sírì yín tẹ̀ tí ń jà tẹ́ ń gbógun tira yín. Ẹ ṣe pray fúnra yín. Ṣèbí ó láwọn kan tí wọn náà mú lọ́tà tẹ́ ìjọ ríra yín sójú. Kí ló òun àti gẹ́yì kí lorúkọ gẹ́yì apẹ̀kẹ́? Rẹ̀ náà. Prayer mélòó ló ti fi lọ resolve yẹn? Torí òun ṣe bí saint. Mò ń bọ̀ mi tìrì. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn, ẹ̀yin olóye èèyàn, látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí, ní tí àwọn èèyàn yìí sọ, kí ni ẹ̀yin náà nílérò ń gbà, àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá, tẹ́ ń pa àwọn èèyàn pakúpa, tẹ́ ń ká àwọn èèyàn wọgbó, ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi toru ọ̀rọ̀. Ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn. Kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà, tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn, kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí? Ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa. Ẹ má gbàgbé, ẹ máa bá wa láìkẹ́, ẹ máa bá wa share rẹ̀, ẹ pín fọ́nrán yìí, ẹ pín sórí WhatsApp yín, ẹ pín sórí Facebook yín. Ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí. Torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni, òwe ló ń pa fúnni. Lágbára Ọlọ́run Elédùmarè, orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀. Ẹ wo ibi dáwà fi àdàgbà ètò ìsọ̀lẹ̀ sí rè, bó bá tó ṣe ń lọ àátùn máa mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan sórí ìkànnì wa. Ẹ má wá gbàgbé, ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè, kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa ọmọ rí o. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀, ẹ ṣé.